Lovers all over the world still remain Babalawo International. Ẹ̀yin ọmọ Yorùbá ó tàtàtà, ẹ̀yin ọmọ Yorùbá àtàtà, ẹ̀yin ọmọ Yorùbá tòótọ́ tẹ̀ ń ṣe olúwa ògiri wa. Mo fẹ́ bẹ̀ wá lẹ́bẹ̀ kan, mi ò fọ́ọ̀sì ẹ o, mi ò fọ́ọ̀sì ẹ, mi ò ní fọ́ọ̀sì ẹ rárá àtọ̀ láti sọ pé láti ṣe anything, láti gbìyànjú iṣẹ́ yìí. Mi ò dé bẹ́ẹ̀, mi ò bẹ́ẹ̀ kó ṣe. Bọ̀ ìwọ tó bá jẹ́ followers mi, n fẹ́ kó lọ gbìyànjú iṣẹ́ yìí torí ọjọ́ ìdágìrì. Kò sẹ́ni tó wà láyé tó ní challenges o, kò sẹ́ni tó wà láyé tó ní challenges. O ní mo sọ fún ẹ lẹ́nìí, kò sí wàá rí ọjọ́ kan tí gbogbo kan máa ń dùn lọ títí ìgbà tó bá yá wàá kàn rí pé wàá rí challenges níbi kan náà, àwọn ibì kan. Ó lè jẹ́ kó ojú tó bá máa rí ìdágìrì yẹn, ó lè jẹ́ tó bá máa rí challenges yẹn, ó lè jẹ́ ọjọ́ tí o kà sí, tí o rò sí rárá. Sotiri, mo á bẹ̀ ẹ́ lẹ́bẹ̀ kan, yákun lọ gbìyànjú lọ ṣiṣẹ́ yìí. Kì í ṣe kó gbìyànjú ẹ lọ ṣiṣẹ́ yẹn sára lọ́wọ́lọ́wọ́ ní kíákíá wíwíwí wàrà. Báwo ló fẹ́ ṣe? Àtọkùnrin àtobìnrin báwo ló fẹ́ ṣiṣẹ́ yìí? Ẹ jẹ́ ká lọ wá ewé ẹ̀yìn olóbe. Wọ́n pe ewé kan ní ẹ̀yìn olóbe. Ẹ type online ẹ̀yìn olóbe. Ẹ bá ti type ẹ máa rí orí báyìí. Máa ti fi sí online, máa fi sí orí kíní, máa sáré gbọ́gbẹ́, máa sáré fi sí orí kíní. Ẹ bá ti rí ewé yìí, ọmọ ìyá mi, wàá pọ̀. Tó bá ti wá pọ̀, wàá lọ lórí ọlọ, wàá lọ. Wò ní fi kankan lọ o, wò ní fomi lọ rárá. Wàá lọ, wàá kó sórí ọlọ, wàá lọ. Bá ti kúnná, wàá mú àwọn ewé yìí, wàá máa rá ródódó sọ́nà 9. Bó ṣe máa dé lélẹ̀, wàá ti rá ródódó. Bá ti wá ródódó bí ọ̀nà 9, wàá kó sínú ike. Wàá máa mú ẹyọ atare, wàá máa yọ ẹyọ atare kan, wàá ti bọ̀, wàá rá mọ́. Atare yẹn ò ní hàn níta. Wàá tó fi sí kejì, wàá tó rá mọ́, wàá tó fi síbi míì, wàá tó ṣe bẹ́ẹ̀, wàá fi sí gbogbo atare 9 ó máa fi wà nínú àwọn kinní yẹn. Jẹ́ pé kò ní hàn síta. Tó bá tó wá síbẹ̀, wàá kó sínú abọ́, wàá gbé sí wàá gbé sínú yàrá àbí gbé sínú ọ́fíìsì ẹ kí oòrùn má kàn án. Wàá sá gbẹ. Ó bá tó wá gbẹ, ọmọ ìyá mi, o lè ṣe báyìí. O lè fi sínú òkèlè kó má gbé mi, àbí kó fi omi lò bíi, o lè fọtí lò, o lè fomi lò bí oògùn ṣe ń lo paracetamol àbí àwọn oògùn bẹ́ẹ̀. Wàá fomi lò bẹ́ẹ̀, ọmọ ìyá mi. Wàá máa lò lẹ́ẹ̀kọ̀kan. O sì máa lò ní ẹyẹ kọ̀ọ̀kan ló máa lò ó. Kì í ṣe kó da gbogbo ẹsẹ̀ lẹ́ẹ̀kan, ẹyẹ kọ̀ọ̀kan ló máa lò ó, ọmọ ìyá mi. Afọ́ta ayẹta ìbọn ni. Kó ẹni pé nǹkan kékeré ni, kò jọ ẹ lójú ìbò ọjọ́ tó ìdágìrì bá ṣẹlẹ̀ sí ẹ. Tó bá tiẹ̀ yí bí àwọn bóyá mi fẹ́ sọ lóyìnbó kó má lọ báyìí ṣe lè sọ. Jẹ́ kí n sọ. So tó bá bá ààrẹ mi ó ti bọ ọ̀rẹ́ mi rí ní Yaba lẹ́kọ̀ọ́. Ọ̀rẹ́ mi ó kú straight ní bàtà wà school. Kọ́lọ̀ ń fi ọ̀run kẹ́, kọ́lọ̀ ń forí jì. So that's the reason why tó máa fi sáré ara ẹ, ọmọ ìyá mi, lọ sáré ara ẹ. Má rẹpẹtẹ. Kì í ṣe torí pé kó máa fi ṣe ìbàjẹ́ nínú tó ẹ̀mú sílẹ̀. Ẹnikẹ́ni bá sọ pé òun máa fi oògùn náà, wọ́n máa fi ṣìkà. Abẹ́ kì í kọ́ sọ kọ̀kọ̀ kí kan lòun tó máa nínú, wọ́n máa fi bọ́ pa ni. Gbogbo ẹ̀dá kẹta bá pọ́n fẹ́ fi oògùn yẹn, wọ́n fẹ́ lọ fi jalè, wọ́n fẹ́ fi ṣe kan burúkú, máa fi bọ́ pa ni lágbára Olúwa, lágbára àwọn tó ní láyé. Wọ́n tó bá ti gbó òòjọ́ ọmọ Yorùbá jọ pé Fúlàní ẹ àbí kidnapper àbí herdsmen yẹ, wọ́n máa fi bọ́ ọjọ́ ìrìn wá fi bọ́ para ẹ, wọ́n fálára ẹ. Sọ́bà rí bẹ́ẹ̀. Thank you very much. God bless you. Sẹ́ni mi Babalawo International. Ire o, èmi ò ṣeré o, mi báyàn ṣe rárá dáadáa.